ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ti débi ọ̀gbagadè báyìí. Gúnmi ti ṣe àkóbá ńlá fáwọn agbésùmọ̀mí, bẹ́ẹ̀ ni tí ò mọ̀ ó ti ṣàkóbá ńlá fún wọn. Àwọn ọ̀rọ̀ kan tó sọ lẹ́yìn tí Amẹ́ríkà ṣe ìkọlù ní ọjọ́ àìsùn kérésì, ọ̀rọ̀ náà ti dá wàhálà lálẹ́ o, ó ti dá wàhálà gidi lẹ̀. Wò mo fẹ́ kí wàá lọ gbọ́rọ̀ lẹ́nu ìyá mi Yorùbáwùyí, ohun tí wọ́n gbé jáde lórí ọ̀rọ̀ Gúnmi àti ìkọlù tí Trump ṣe. Ǹjẹ́ yìí ti ẹ̀ mọ̀ wípé kó tó di pé Amẹ́ríkà ṣe ìkọlù ní on the 24 yẹn, ó ti ní plan táwọn Fúlàní ti ní kalẹ̀ ní ọjọ́ 25 láti ṣe àkọlù ńlá kan. Ó wá dàbẹ́ ni wípé àwọn Amẹ́ríkà ti gbọ́ information yìí ni àwọn Amẹ́ríkà náà ṣe àkọlù tí wọ́n ṣe ní on the 24 yẹn. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ wá lọ gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ lẹ́nu ìyá mi Yorùbáwùyí. Lórí àwọn Fúlàní ó bọ́ta, ó ní kí ló dé wáì tí Trump máa lo ó ṣe máa bọ́ǹbù àwọn èèyàn from up torí àwọn èèyàn mi tó wà ní Facebook náà kí lè bá yín play ẹ̀ tó gbé ẹ̀kọ́ ló wà tí wá sí YouTube wá wo. Wọ́n bínú sí Trump, wọ́n ní Trump ṣe máa wá ó ṣe máa ju àdó olóró látòkè. Wọ́n ní kò dá it is unacceptable láti fi àdó olóró pa wọ́n. Wọ́n ló yẹ kí Trump kó àwọn ọmọ ogun lẹ̀ wá ni. Ẹni tẹ́ bá ti subscribe sí YouTube channel Yorùbáwùyí lè subscribe sí tó ojoojúmọ́ kọ́ ni màá ráyè máa ṣe ẹ kí n bá yín wò bí a mo lè rí gbé wá. Ojoojúmọ́ kọ́ ni màá lè máa ṣe kí lórúkọ ẹ̀ live show. Now our papa be this so we no get another one. Now our papa be this so Trump baba mo. Now our papa be this so. Now our papa be this so we no get another one. Now our papa be this so Trump mo. Now our papa be this so Trump o ní sọnù. Mo dẹ̀ fẹ́ wá fídíò yẹn kí n play fẹ́yìn fans mi náà o. Wọ́n ṣáà yarí ni. Wọ́n yarí. If you have watched it on kí lórúkọ ẹ jẹ́ kí n mọ̀ on YouTube. Wọ́n yarí ni o. Wọ́n ní Trump ṣe máa fi kíní pa wọ́n látòkè. Wọ́n láwọn is not acceptable, it is unacceptable, it is condemnable. Wọ́n ní kò yẹ kó pa wọ́n látòkè. Wọ́n ní sàlẹ̀ ó yẹ kí Trump àti wọn kọjá máa ṣe mìrìndìn. Kọjá máa ṣe mẹ́rẹ̀ ṣègbò àlùsí ẹ̀wà àṣàyà ayélàgbé awí mẹ́rẹ̀ ṣègbò àlùsí táráyè mẹ́rẹ̀ ṣègbò àlùsí ẹ̀wà. Wí kò yẹ kí Trump kó yìn wọ́n bọ̀ látòkè o. Wọ́n ló yẹ kí Trump kọjọ fèsì ara wọn ni. Fídíò yìí dẹ̀ wá dùn. Mo dẹ̀ ń lo fóònù yẹn lọ́wọ́ lórí fóònù YouTube lọ́wọ́ báyìí. Wọ́n ní kò yẹ kí Trump yìn látòkè o. Ó yẹ kó ṣe láti ilẹ̀ ni àwọn wèrè. Ṣé bí kú ni kú ń jẹ́? Àbí ṣé kú kan tó yàtọ̀ sí kú kan ni? Wàhálà ti padà wọ́n kan kọ́ sí. Wàhálà ti padà wọ́n ká máa sọ̀rọ̀ lọ. Má padà bá yín wò, má kú lórí TikTok má lọ wò. So you have watched it on YouTube, Mr. Olufowobi, God bless you. So ibi tá wá ń bọ̀ nísìn ni pé gbogbo ọmọ Yorùbá pátápátá bí wọ́n ṣe wọ́n dín wọn bí àkàrà ní o. Wọ́n ní nǹkan tí Trump yìn wọ́n ní kò ń ṣe tẹ́ pé ẹ lè rí òkú. Kódà àwọn tó wà ní agbègbè yẹn gan wọ́n láwọn ya dànù ni. Wọ́n láwọn dẹ̀ rí wọn tí wọ́n ń sá lọ. Even though wọ́n ní wọn ò mọ inú gbóbi tí wọ́n ń sá lọ. Wọ́n ní wọn ò mọ bí tí wọ́n ń lọ. Because they were imported. Wọ́n náà import wọn wá sí Nàìjíríà ní 25-26 kan wá gba Nàìjíríà according to them lọ́wọ́ àwọn infidel ni. Àwọn ará Sokoto ní àwọn ṣàì pé wọ́n ń sá lọ. Àwọn tí wọ́n wà níbẹ̀ yẹn wọ́n ní ẹnìkan kan escape o. Ṣùgbọ́n àwọn tó wà ní surroundings bí miles away tí wọ́n ti gbọ́n tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn wọ́n ló ní kálukú ń tu dànù ni. Mo wá fẹ́ bi àwọn ọmọ Yorùbá torí Ọlọ́run ọba mi fẹ́ kí ṣòye gùn jù. Mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba. Tán bá wá kúrò ní Sokoto ṣé kìí ṣe pé ilẹ̀ Yorùbá ni wọ́n ń bọ̀? Ẹ̀yin governors wà nílẹ̀ Yorùbá, ẹ̀yin alẹ́nulé kan nílẹ̀ Yorùbá, ẹ̀yin gbajúmọ̀ nílẹ̀ Yorùbá, ẹ̀yin tí ẹ lágbára tí ẹnu yín tọrọ nílẹ̀ Yorùbá. Because láti ìjọ 26 yẹn Amẹ́ríkà ò tí kúrò ní Nàìjíríà o. Ó wà lórí news o. Amẹ́ríkà ò tí kúrò Nàìjíríà, surveillance wọn wáyé
surveillance wọn ló ń rọ̀ dẹ̀dẹ̀dẹ̀ káàkiri báyìí ni ní Nàìjíríà wọ́n ní kò tí ì kú o ẹ̀rí tí gọ́vnà ti wà tó máa ń fọwọ́ pa wọ́n lórí ẹ̀rí tí gọ́vnà wà ní Kwara State náà pariwo síta wípé kán jọ torí Ọlọ́run kán kò ní Kwara báyìí because side ibi sáwọn lákòwárá wà yẹn wọ́n ṣí wọn mọ́ nọ́ọ̀tì ni mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣé kì í ṣe ilẹ̀ Yorùbá náà máa wá yàwọ̀ báyìí láàrin fúláṣẹ bá wa gbóhùn sókè ẹ kálẹ́ ẹ kú ọkùnrin dédé àsìkò yìí sà ṣe ẹ̀rọ tútù mo rí ọ̀rẹ́ tí mo kà kan pọ̀ bí eégún ẹlẹ́wẹ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ ẹ ní pọ́ìntì gan lórí ẹ̀ ṣùgbọ́n tẹ́ bá wo bí Amẹ́ríkà tẹ́ bá wo bó ṣe máa operate ẹ má jẹ́ ká ṣe mistake kan o ó ní channels kan kò ń ṣe Nigerian channels o American channels ní live ló máa ń ṣe tí mo subscribe fún kò ń ṣe Nigeria nìkan ní target wọn o kò ń ṣe Nigeria nìkan ló wà o wọ́n ti mark Mali o wọ́n ti mark Senegal o ṣe ti understand me àwọn kan ti wà tó yẹ pé wọ́n spy báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tó ń sọ̀rọ̀ Mali tó ń sọ̀rọ̀ Senegal ìyẹn àwọn journalist America ṣe rí tilẹ̀ Yorùbá ṣe rí àsìkò yìí gangan inú tèmi ń dùn nǹkan tó ń ṣẹlẹ̀ tí Trump ń ṣiṣẹ́ mọ́kàn tí inú mi fi ń dùn bẹ́ẹ̀ ni pé ṣé gbogbo àwọn governors wà nílẹ̀ Yorùbá yẹn wórópọ̀ wọn báyìí omi lábẹ́ wórópọ̀ wọn báyìí omi lábẹ́ pátá ẹyẹ kan ti fọ́ ìkejì ni ò tí ì fọ́. wórópọ̀ fọ́ bá wo. wórópọ̀ àwọn governor lẹ̀ Yorùbá ẹyẹ kan ti fọ́ ìkejì ni ò tí ì fọ́ ẹ wá rí i pé àsìkò tó wà yẹn sí bó ṣe ń kú òun bẹ́ẹ̀ yẹn sìn ẹ máa rí nǹkan tó máa ṣe yẹn gbọ́ pé tó bá lọ mú Fúlàní kan sìn ẹ gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tó máa sọ fún wọn èyí tó máa sọ pé ẹ kọ́ fún wọn sílẹ̀ kọ́ ṣe kíní kan ṣe kíní kan yẹn ẹ rí sí àsìkò yìí ń sìn irú ọ̀rọ̀ tẹ sọ pọ́ìntì wà ń bẹ o tó bá yẹ pé àwọn gọ́vnà ilẹ̀ Yorùbá lè fẹ́ ṣe ní sìn báyìí irú àwọn Àmọ̀tẹ́kùn táwọn Ondo State ti gbáradì tó ti ń train wọn fún kíní yẹn ní síbò yẹ kó dáhùn sínú forest ni tó bá ti kórí burúkú wọn tó ti kórí kú wọn bọ̀ káwọn Àmọ̀tẹ́kùn ṣe kíni kó máa àtàkì wọn lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan tẹ́mi kọ́ rí bẹ́ẹ̀ ni but irú Ondo State ṣe ń gbáradì yẹn kí ni Ọ̀ṣun ṣe kí ni Ọ̀yọ́ State ń ṣe kí ni Lagos State ń ṣe wọn ò ṣe kankan wọn kàn lanúlẹ̀ bí ẹni tó ń ta pure water lójú títì. àwọn tó ń ta pure water ṣáádágún ni ẹ jẹ́ ṣọ́ra yín. náà kò ṣe bẹ́ẹ̀. ẹni bá fẹ́ pè wọlé sí ẹ lè pè wọlé má bínú torí Ọlọ́run. Ọlọ́dà ibi contribution mi nìyẹn mà ẹ kú ètò. ẹ ṣe ń lọ bàbá wa sí. o tó pẹ́ mà. àwọn èèyàn wa mi mọ̀ bóyá wọ́n gbọ́ nǹkan tí mò ń try láti figure out bí wọ́n ṣe ń sá káàkiri yẹn ṣé kìí ṣe pé àwọn igbó ilẹ̀ Yorùbá ni wọ́n máa sáwọ̀ báyìí. wọ́n ti wà ń bẹ̀ already. yes a mọ̀ pé wọ́n ti wà ń bẹ̀ ṣé wọn ò ní strike ẹ̀dẹ̀ pé àwọn gọ́vnà ti wà àṣà bàbá wa wọ́n lẹ́pọ̀ wọn ẹ̀yọ̀ kan ti fọ́ báyìí àwùjọ pé ẹ̀pọ̀ wọn tó fọ́ yẹn ìkejì náà ò ní domi ṣé wọn ò ní wọlé Yorùbá mo ti tan fóònù ẹ má bínú ẹni tí mo tẹ́tí pẹ́ tẹ́lẹ̀. so báwo la ṣe sure wípé wọn ò ní wọ ọ̀dọ̀ wa ẹ bá wa gbóhùn sókè sà. Hello, ìyá ikú ìṣèjàre. àjọ ń ṣètò ní sà. Ẹ̀jẹ̀ kọ́ àlàjọ ọdún. àmì aṣọ pẹ́ o. Ẹ wò ó. Ṣé rí gbogbo ẹ̀dá wa l'Amẹ́ríkà yẹn pátápátá la máa kí. Èyí náà wà ní àwọn tèmi náà máa kí. Torí gbogbo ariwo náà tẹ̀yìn tẹ wà ń bẹ̀ tẹ̀ ń pa àtàwọn ọmọ ológun tó jẹ́ Yorùbá tó wà nínú iṣẹ́ ológun Amẹ́ríkà. Àwọn náà ò dákẹ́ bẹ́ẹ̀. Tẹ́lẹ̀ wọn ò dákẹ́ ariwo pé àdé Nàìjíríà yẹn fẹ́ àwọn ayanjọ́ àwọn tó ń tọ́ àwọn oníṣẹ́ ibi yẹn ẹ wò wọn tí rí nǹkan kan nẹ́ẹ̀sì báyìí ló kù tí mo sọ fún yín pé Gúnmi àwọn tó wọ́n ń ṣe panami fáwọn ọmọọṣẹ́ ológun yẹn tí wọ́n bá tí ì mọ ọmọ Gúnmi yẹn náà kó lọ náà bíi ti bàbá ẹ̀ wọn ò tí ì lè ṣẹ́gun gbogbo àní Gúnmi máa Gúnmi ní gbogbo àwọn tí wọ́n tàjẹ́ wọn lẹ́nu ìlú yẹn Gúnmi òun náà máa fi ọmọ di àbí kò náà lọ ṣiṣẹ́ mi nílé máa sọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ Ọ̀gbẹ́ni Gúnmi yẹn tí bàbá tó lówó wá ṣe kan tó máa dùn mọ́ wọn tó máa mú àwa èèyàn tá a máa fi dúró pé yes a ní bàbá kan náà bíi ti Trump tó bá lè gbọ́rọ̀ yẹn sí wa lẹ́nu tá a pa látijọ́ yìí
ṣe rí gbogbo àwọn tó máa ń jáde fún àwọn oníṣẹ́ bíi kọ́mẹ̀tì ní gbogbo wọn àti Gúnmi o àti ọ̀gbẹ́ni Àsálí Tòkunbọ̀ yẹn o kọ́ ṣe kọ́mẹ̀tì ní kó gbogbo wọn lọ rí pé gbogbo wọn máa jáwọ́ gbogbo àwọn ìwà rádaràda tí wọ́n wù Nàìjíríà yẹn. Amẹ́ríkà ẹ má bínú Amẹ́ríkà ò kì í kó ẹni tí Amẹ́ríkà bá ti máàkì as a terrorist tó ti fojú terrorist Amẹ́ríkà máa ń pa ẹni tó bá ti ọmọ apá mọ́ Amẹ́ríkà ò ní kó wọn. Wọ́n kó wọn máa pa ni wọ́n máa pa gbogbo wọn ni Gúnmi yẹn sure wọ́n máa pa mo lè fi kò sí nǹkan tí mo lè fi bẹ́ẹ̀ tiẹ̀ Amẹ́ríkà máa pa láti ẹ̀yẹn kọ́ sílẹ̀. ṣé ilẹ̀ Yorùbá sì ṣé ilẹ̀ Yorùbá save. Ilẹ̀ Yorùbá save ṣẹ́rí gbogbo ìtọ́ ń ṣe yìí wọ́n lè wọ́ tàm. Wọ́n lè wọ́ tàm. Wọ́n lè wọ́ tàm inú fún ẹ̀ náà lù. Wọ́n lè wọ́ ìgboro. Ṣẹ́rí gbogbo tó ń ṣe yìí. Nílùú wo ni wọ́n ti lè wọ gboro? Wọ́n lè wọ gboro lẹ̀ Yorùbá. Ẹ wo gbogbo ibi tó ti náà ṣọṣẹ́ yẹn. Ẹ bá lọ wò àwọn ibi tó ti mọ̀ pé àwọn èèyàn tó nífọ̀n tó lè kanna wọ́n máa fèsì wọn. Ṣé gẹ́tì mi? Ibẹ̀ lọ ti ń ṣọṣẹ́. Ọkọ̀ lè wá kọ́ máa dábò. Ṣé mo pé kì í ṣe pé àwọn àmì Nàìjíríà ò lè mú wọn? Ṣé mo pé ìjọba Nàìjíríà kò fàyè gbà ni? Àyè ti sílẹ̀ fámi sí iná náà ṣèbámi náà tí àtàkì wọn sìn. Àmì náà tí àtàkì wọn padà báyìí sí iná àyè ti sílẹ̀ torí pé tí ìjọba Nàìjíríà bá fi lè sọ̀rọ̀ ń sìn tó ti mọ̀ ká Amẹ́ríkà ti wà wẹ́ ẹ̀kọ́ báyìí. Kò sí ìwọ́n mọ̀ yẹn sọ fún pé tẹ́lẹ̀ gbogbo àwọn gọ́fúnà tẹ́ ẹ̀ rí yẹn wọ́rọ́pọ̀ kan ti fọ́. Wọ́rọ́pọ̀ kan ti fọ́ ẹyẹ kan lọ́ ń lò ń sẹ́dẹ̀mọ́ kó ní wọ́rọ́pọ̀ kan bóyá ìwà yẹn tó bá rìn ó máa rìn bí àsopá ni. Ṣẹ́gẹ́tì kan tí mo ń tra láti sọ tó bá gbọ́ pámì kan àmì gangan ò ní ẹgbẹ́ kan tí ẹwọ́ tó fi jẹ ẹ̀hún ṣífọ̀ fámì. ẹ jẹ́ kí n gbẹ́jà irú gan Babangida gan sọ wípé ìgbà tá torí láti bí ìjẹta ń sìn wọ́n ti ń bẹ̀bẹ̀ wọ́n ní kó yẹ káwọn ṣẹ́tù ẹ̀. Wọ́n gbogbo àwọn olórí burúkú tẹ̀lé ní àwọn ní bàbá àkàlẹ̀ wọn. Babangida ní while the terrorists are pleading for surrender we must not accept their plea. Babangida ní ìjọba Tinubu ò gbọdọ̀ gba ẹ̀bẹ̀ wọn because they are now pleading. Wọ́n plead pé kí ìjọba Tinubu jọ kó yẹ káwọn settle. Ọmọ ló tó ń pè l'Amẹ́ríkà kọ́lọ̀ bèè lọ́wọ́ àwọn Iran. Wọ́n ọmọ ló tó ń pè l'Amẹ́ríkà. Àwọn papa bí dis o. Ẹ tó jẹ́ wà lórí oyè l'Amẹ́ríkà ń ṣe ohun tí ẹ gbọ́. Kò gbọ́ nǹkan kan. Eléyìí. Tẹ́lifíwèé máa ń wò bí asín yẹn. Bóyá máa ń wò bí asín yẹn. Our papa no gbọ́ anything. Kò gbọ́ nánà. Mo kọ́ tí wàá yẹn ṣe fún. Mo láìkì ẹ̀ bí. Tẹ́lẹ̀ tó bá ti dàbí pé wọ́n ti gé etí ẹ̀ lọ. Ẹ̀yin máa ń láìkì. Èmi máa ń láìkì èèyàn bí Ìgbòho ni tó bá ti ní nǹkan báyìí ló máa ṣe. Ṣẹ́gẹ́tì mi ó máa ṣe ni. Èmi láìkì kíyàn sọ̀rọ̀ ó dẹ̀ ṣe. Gbogbo báyọ̀ ń sa ẹ tá ń sa ẹ kó máa wà tí Gúnmi san kékeré kan. Mo bá àwọn ẹ̀kọ́ sọ mo ní t'Amẹ́ríkà bá máa wá ní mo ẹ̀kọ́ kan pé Amẹ́ríkà ló máa bá jùlọ jẹ́. Ó dẹ̀ máa sọ fún mi pé mo ṣiṣẹ́ yẹn o. À ń gbọ́ yín sá o, má bínú. Mo fẹ́ gbé fídíò yẹn wá ni. So nípa ilé mi ń dùn báyìí ni. Ṣé gbogbo Èkó náà tẹ́ ẹ rí yẹn náà? Èkó náà tẹ́ ẹ rí yẹn. Ọkọ̀ nígbà gbòòrò ni. Ṣé rí gbogbo àwọn ọ̀nà àjá nínú igbó yẹn gbogbo ọ̀nà ẹ̀pẹ́ yẹn nínú gbẹgbẹ ní gbogbo àwọn wèrè níbi ọ̀nà Dangote rìfara ní gbogbo àwọn tẹ́yẹ̀ ní tírélà tán kó wọn ibẹ̀ làwọn èpì yẹn lọ pẹ̀lú ọ̀kadà orí burúkú ibẹ̀ lọ́nà. Wọ́n wà ní Èkó náà gbogbo Lẹ́kì yẹn náà wà. Gbogbo ẹ̀ tó bá máa bẹ̀rẹ̀ kẹ́ tí wàá mọ̀ kan tó máa ń bí mi nú àwọn ọmọ Yorùbá ńlá mẹ́tì pa àwọn òrìṣẹ́ àwọn pípù yìí lẹ́yìn fi ń ṣe gateman Èkó estate àwọn náà operate camera CCTV camera ní gate entrance gate. Wèrè la fi wo wèrè. Wọ́n ní wèrè la fi wo wèrè lórí TikTok o. Now, ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu àwọn agbésùnmọ̀mí àwọn ní. If you are on TikTok, you can come on Yorùbáwùyí lórí YouTube. TikTok náà ló dúdú tó ń wò ràkọ̀ràkọ̀ yìí. If you are on TikTok, ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí. Àwọn agbésùnmọ̀mí ní ẹgbọ́n nǹkan tí wọ́n sọ. Ẹ ká gbọ́ nǹkan tí wọ́n sọ. After that, I need to send message to Commissioner of Defense, Tukur Usman Gusau.
he is the one of the send the aeroplane to come bush to bombing and boundary budget. kí ló dé almost èèyàn 300 ló wẹ̀ bá ọ̀tẹ̀ tán pọ̀ lórí show yìí fẹ́rẹ̀ ká fi show yìí lẹ̀ ká má continue jẹ́ ká stop ńgbà náà kí ló dé a máa tún bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ a máa farabalẹ̀ gbẹ bá ọ̀tẹ̀ tán pọ̀ lórí show yìí good evening Àmọ̀kẹ́ mi bò ní ẹ bá ọ̀tẹ̀ tán pọ̀ lórí show yìí kíákíá bá wa power tap lórí show yìí ká gbọ́ nǹkan tí wọ́n ń sọ o ẹ jọ̀ọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ láìkì àwa ni bá a ṣe máa ṣe show tẹ́ẹ̀dù tẹ́ tán pọ̀ lórí ẹ̀ ṣe é pé show mi gan dúdú wá ni ẹ jọ̀ọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹ̀yẹ́ tó kíní kan gúrùgùsá ẹ̀dẹ̀ bá gbọ́ English ẹ̀ bá wa tún ní èdè English. ẹ̀yin fi bẹ́ẹ̀ gbọ́ ọkọ̀ tó ń sọ èyí lè translate ẹ̀ fáwa ẹ̀mùkáwò fi bẹ́ẹ̀ gbọ́ ogun kan tó ń sọ dáadáa. ẹjọ́ tó gbọ́ ẹ̀ bá gbọ́ English ẹ̀ bá wa translate ẹ̀ ní English. Sáárù bùsá kíní kan wo ẹ̀kọ́ yìí ti fọ́. ẹ̀jẹ̀ bá wa kọ́ sí comment section ẹ dákun torí Ọlọ́run gúgúrú àtẹ̀pà ló ń sọ aláì BOS ẹ̀bẹ̀rù Ọlọ́run wọ́n ní gúgúrú àtẹ̀pà ló ń sọ ẹ jẹ́ ká tún sọ. To send message to Commissioner of Defence. Okay, I need to send message to Commissioner of Defence. Ṣé commissioner ló sọ nàbí original of defence original ló sọ commissioner ló sọ. Ó ní Commissioner of Defence gbúgbúrú defence ó ti padà sún mi báyìí ó ní Commissioner of Defence gbúgbúrú ẹ má confuse bàbá yìí ẹ̀wọ̀n ajá. ẹ má bínú. èèyàn ní gbúgbúrú Mr. Larry ẹ̀yin ṣèyàn Ọlọ́run. Original of defence ló sọ ni mo. ẹgbọ́ta ló gbádùn àwọn méjì ó ní Commissioner of Defence àwọn sọ pé original of defence Mr. Larry ẹ̀bẹ̀rù Ọlọ́run. Original ni mo gbọ́. Original of defence ni mo gbọ́. I need to send message to Commissioner of Defence. Actually, original. Usman Gusau ẹjọ bá gbọ́n kọ́tọ̀ ṣe bá kọ́ sí comment section àwọn yóò kàn rẹ́rìn comment section ni àníkà bá wa translate nǹkan gbogbo yín rẹ́rìn gbogbo àti kíni ẹ̀dá. He is the one of the send the aeroplane to come bush to bombing and boundary kò tún mọ orúkọ ara wọn tí ọ̀pọ̀ fún ni ó ní. He is the one to send aeroplane to bombing. Ṣé pé mo sábà yìí nìkan lè gbọ́ ọ̀kan tó ń sọ? Ṣé pé ẹ̀yin nìkan lè dè yẹn yé? To bombing and boundary bandit. Wèrè bandit ni wèrè bá kọ́ ní bandiri. Bandit ló kọ́ ní bandiri àbá wa dáre. Ó dà kọ́kọ́ sínú ìwé fún ni kò wá mọ bóyá lè ka. Mi náà ó dẹ̀ pé ó ti ṣe ní àkọsórí Commissioner of Defence gúgúrú wọ́n ní Commissioner of Defence Commissioner of Defence ni gúgúrú ìbọn bandiri kódà gúgúrú kan ó lè lẹ́yìn mo bí Ondo lẹ ti wá ìṣe bomb bandiri ẹ máa gbọ́ díẹ̀díẹ̀. Yàtí pàtó inú mi dùn sí pé inú kò sáà bush to bombing and boundary bandit. Kuma if you see the Fulani, the Nigeria all is the Hausa Fulani. Only if you are Fulani, only Nigeria all is Hausa Fulani. So one Hausa Fulani that you fancy me o. Láíláí. You Hausa Fulani. Àwọn aráàlú yìí àti bàbá ẹ̀ náà ní Fúlàní. Àbí? Bẹ̀tẹ̀ gbọ́dọ̀ tó sọ náà. Only if you are saying Fulani, all Nigeria
na Hausa Fulani. So Hausa Fulani everybody. Àwọn people yìí wọn mọ̀ kọ́kọ́ dàbí kọ́kọ́ ohun tí wọ́n sọ fún wọn ló ń sọ. No, nǹkan tí Gumi sọ fún wọn nìyẹn. Nǹkan tí Gumi sọ fún wọn nìyẹn. Ó ní British ti gbé Nàìjíríà lé àwọn lọ wípé ẹ̀tọ́ àwọn ní Nàìjíríà wípé so káwọn wá gba ìlú àwọn lọ́wọ́ wípé British sọ pé àwọn làwọn ní Nàìjíríà wípé minority làwa tó kù. Nǹkan tó sọ pé if you give all Nigeria na Hausa Fulani ẹ tó bá ẹ bá wa sọ fún pé àwa Yorùbá náà ṣì wà ní Nàìjíríà àwọn òkè Hausa Fulani ẹ̀yin tó bá gbọ́ bàbá yóò lè pa mí. Kuma if you see the Fulani, the Nigeria all is the Hausa Fulani, not the Travali. For the first time in a long time, the Mo ṣe like ìròyìn ní ẹ nísìnyí báyìí sọ ti ń ṣọ́ gbogbo inú gbó ọmọ ológo ní kò ní yẹ wọ́n all is Hausa Fulani kò sí wàhálà. Nigeria all is the Hausa Fulani. One Travali. For the first time in a long time, the equation in Zamfara has changed completely. The forests are burning, their hideouts are no longer safe, and the men who used to terrorize entire villages are now the ones begging for their lives. They are now begging. The headline you saw is not just a rumor. They are now it begging. is the reality of the new military strategy. We are seeing a massive shift as intensified airstrikes by the Nigerian Air Force. Everybody are see that Hausa to Fulani. the breaking point. Hey. Reports are flooding in that these groups, who once boasted about being untouchable, are now reaching out to President Bola Tinubu and the Nigerian army, pleading for a ceasefire and calling for dialogue. They are saying, stop the bombing, let's talk. But Stop the bombing, let's talk. Imagine. Ó ti ṣẹlẹ̀ wàláì mo like comment tí mo rí kan ẹ jẹ́ kí n wo TikTok náà. Comment tí mo rí ní TikTok ní YouTube yẹn mo ń gbádùn ẹ̀ ìyá wa sọ pé ó ti ṣẹlẹ̀ ó ti padà di wèrè everybody lọ́wọ́. Ọ̀rọ̀ tí Gumi sọ yẹn ló fi kó bá wọn tó ní they have no where to go. A ní láti máa bá wọn gbé yẹn. Yẹn lọ́rọ̀ tí Gumi sọ yẹn òun gọ́gọ́ ló fa wàhálà wípé they have no where to go. A ní láti máa bá wọn gbé. A ní láti ṣe kí ni Gumi ló kó bá wọn. Bá máa bá wọn ọ̀daràn gbé. Gumi sọ báyìí náà wà lórí YouTube. A ní láti gbogbo wa tó ń wù yẹn a ní láti gbà mọ́ra tó bá ti yá igbó máa mọ́ wa lára. Ó ló máa mọ́ wa lára pé a gbọ́dọ̀ gbà ká máa bá wọn gbé. Ká máa bá wọn gbé. Ṣé lọ́rọ̀ yẹn gan lásán tó sọ pé kíní yẹn lásán o tún wá sọ ní o tún ṣe ní conference. Táwọn ìlú dẹ̀ hàn ti lọ́wọ́. Bàbá yẹn máa ń yẹn láyà gan o. Ó ní àyà ó ní ìtọ́jú àyà lọ. Ó yẹ kán gbé. Ó yẹ kán gbé Kí ni ọmọ apá ni ó dà pé kò mọ ìlú tó ń pè l'Amẹ́ríkà ṣá. Ẹ rí kó lọ bèèrè àwọn ẹbí Osama máa sọ fún. Ṣọ́hun ya wèrè tó Osama ni. Ẹ dúró ní ìlú bàtà wọ́n sọ pé gbogbo wa ta wà nílẹ̀ Yorùbá ta wà ní Nàìjíríà wípé gbogbo aláwùsá Fúlàní kí la wá fẹ́ ṣe sí ìyẹn báyìí. Àwọn oṣù Nàìjíríà ọmọ mọ́tò jíire la wà. Àwọn oṣù Nàìjíríà irú ẹ̀mí sábà máa sọ́ọ̀sì kò ìgbà nínú ọ̀rọ̀ tó sọ́ọ̀sì kò dárúkọ Èkó. Ó ní gbogbo ẹni tó wà Nàìjíríà Ọláwùsá Fúlàní ni wọ́n. Èkó ò sí náà Èkó kì í ṣe Nàìjíríà Ifẹ̀ làwa ti wà Ilé Ifẹ̀ everybody ti ṣẹ̀ wà. Tó jíire ni wà. Lọ́rọ̀ kan ẹ̀yin fi náà yàwá brothers and sisters yín tó kù. Ṣé èmi jẹ́ sọ́kànà? Mr. Adékúnlé bá wa gbóhùn sókè. Èyí ti deny wa kò sí wàhálà. Mr. Adékúnlé bá wa gbóhùn sókè. Bó ṣe ń lọ yẹn náà lèmi náà fara mọ́. Kóńkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ó bẹ́tà o. Ilé tí wọ́n ń sọ yẹn. Gumi wèrè ló ń sọ̀rọ̀ yìí o. Ó ní we are part of them ó ní àlè lé wọn ọ̀dẹ̀ ní láwa náà. Mo fẹ́ gbé fídíò yẹn wá ni. Ẹ máa gbọ́ nǹkan tí Gumi sọ. Gumi yìí láyà o, ó ní àyà burúkú. Àyà burúkú. Àyà burúkú tó wà láyà. Kí ni Gumi gbé mi náà? Gumi mà ti gbé nǹkan mi. Eléyìí ti gbé wèrè mi o. Ẹgbẹ́ advice tó fún Nigeria government. Ó ní kí Nigeria pé ó ṣe jẹ́ America ní Nigeria pé. Ó ní tí Nigeria bá fẹ́ need support kó pe Turkey.
kíni ti dá lóhùn kíni ti dá lóhùn president ti dá lóhùn olóhùn ti pe Turkey orí burúkú ló pè. ẹ má wọrí ṣebí wọ́n mú ẹgbẹ́ ọkàn wọ́n fi ń nà wọ́n ó ní kó pe Turkey ìyẹn ẹni Amẹ́ríkà lọ. ó ní kó pe Turkey ó pe Pakistan ó pe China nípa àwọn tó lè àwọn ibi tó ti lọ plan nílẹ̀ tó ti jọ lájọsọ àwọn yẹn ló ní kó pè. ẹ mọ̀ pé Cherry Tinubu bó ṣe wà yẹn ọmọ burú ọ̀kan la máa ń bí ni. nílẹ̀ Yorùbá gbogbo nǹkan la máa fi ń jẹ́ extraordinary. a bá fẹ́ burú nílẹ̀ Yorùbá a máa ń burú yàtọ̀. a bá fẹ́ lówó a máa ń lówó yàtọ̀. a bá fẹ́ lókìkí a máa ń lókìkí yàtọ̀. a bá fẹ́ kàwé a máa ń kàwé yàtọ̀. ẹgbẹ́ Tinubu tẹ̀ ń wò yẹn kò gbádùn orí ẹ̀ ń hó láti ti forí gbá BRT. ẹ bá wa meet Mr. Adekunle tẹ́ bá sọ̀rọ̀. Daddy Tinubu wọ́n ti forí gbá BRT àwọn ò gbọ́ nǹkan kan. Ẹgbọ́n kan tí Gumi sọ ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Gumi sọ. They are part of us and we are part of them. We must live with them. You can't drive them away and they can't drive us away. They are our neighbors, so we should never allow them to be our enemies. They are going nowhere. Ọmọ Yorùbá yẹn ti gbọ́. Gumi ní àwọn agbésùmọ̀mí. Ó ní they are going wọ́n ní lọ sí anywhere. Only they are part of us, we are part of them. As in, Azao now, Bọ̀dá Gumi, Azao now. Báwo lèmi ṣe jẹ́ party bandit, báwo ni bandit ṣe jẹ́ party tèmi? Are they me? Am I them? Ẹ wá gbà mí lọ́wọ́ Gumi ni. Gumi ni they are part of us. Níbo Gumi? Ẹ wá gbà wá ni. Only they are going nowhere. We have to learn how to live together. We should not make them our enemy. And if our enemy states by our actions, we have turned them into enemies, then we are finished. Taba gba wọ́n ní enemy, ó lè ti finish in Nigeria. Everybody ti finish. Ìwọ ló finish. Ìwọ Gumi ìwọ ló finish. Sọ̀rọ̀. Them to be our enemies. And if our enemies states by our actions, we have turned them into enemies, then we are finished. Ìwọ ló máa finish lágbára Ọlọ́run. Our real enemy will use them against us. As your real enemy will use your neighbor against you, and nobody knows your secret more than your neighbor. He knows when you come back and when you go out. So we should never allow herdsmen to be our enemies. So now, Turkey is a Muslim country. Turkey tó ní ká rán ni sí kí ni sọ pé ó ti rán ni sí Turkey. Yes, Turkey might be a Muslim country. Ṣé rí àwọn people yìí ìgbà tí wọ́n ń jà ní Gaza, Palestine, gbogbo ogun tó ṣẹlẹ̀ níjọ̀wọ́ ṣé mọ̀ wípé bí Saudi Arabia ṣe jẹ́ Muslim country tó Saudi ṣán gate ẹ̀ pa ni o. Saudi ti bọ́dà ẹ̀ ní Saudi ò gbà káwọn Muslim brothers ẹ̀ wọlé o. Tó ti bá àwọn wèrè tí wọ́n ń pe àwọn ní àwọn àfà oníwé àwọn alákatakítí Nàìjíríà tó ń sọ pé they are our brothers. And can you believe mi ti wò dáadáa. Pastor kan náà ti bọ́ta wípé if you like call them terrorists, if you like call them bandits, they are our son. Pastor kan bọ́ta. Mo sì fẹ́ confirm ẹ̀ ni. Tí n bá ti confirm kan tí pastor bí pastor yẹn bóyá lóòótọ́ ló sọ àbí wọ́n gbé sí lẹ́nu because AI ò jẹ́ ká mọ̀ kankan mọ́ nsìn. I will let you know tomorrow. Lágbára Ọlọ́run ọba. Now, ọmọ ọkọ ẹni tí bá ṣe ń wọlé ẹ lọ bá wa wo show yìí láti bẹ̀rẹ̀ o. Bàbá wa kí lorúkọ ẹ̀ bàbá wa President Donald Trump. Wọ́n ní wọ́n ń bọ̀ ń kó ara o. My papa be this so I not get another one. You heard it. My papa be this so. Now my papa be this so We no get another one. Now our papa
papa be this so. Daddy Donald Trump. Now our papa be this so. You go live forever. Now our papa be this so. I love you so much. Now our papa be this so. Now my papa be this so. Yes. Nǹkan tó mú orin yẹn wá ni pé wọ́n ní dáàdì wa Donald Trump wọ́n ní wọ́n ń bọ̀ ní kí lórúkọ ẹ̀ wọ́n ń bọ̀ ní Kwara. Gómìnà wa ní Kwara bàbá ó ti fariwo ta. Governor of Kwara State ó ti gbáriwo sókè. Ó ní káwọn agbésùnmọ̀mí ní kí wọ́n fi Kwara lẹ̀ kíákíá o. Ẹ wo ẹ lọ wo láti ìbẹ̀rẹ̀ o. Thank you Donald Trump. Thank you President Donald Trump. Ṣé fóònù wa ní òṣìṣẹ́ náà báwọn èèyàn ní ò pè? Ó ti dá táwọn Yorùbá pè sómàlẹ́. Ẹ má bínú. Fóònù yẹn ti kún ni. Jẹ́ kí n oh my God. I am so sorry. Fóònù yẹn ti mi mọ̀ o. Mo ṣáà pé báwo làwọn èèyàn wa ò ṣe ní pè. Now ẹ ká máa fi yẹn jókòó tó di pé mo. Now Babangida sọ̀rọ̀. Babangida ní why the terrorists are pleading for surrender. We must not accept their plea until every one of them is neutralized and eliminated. Babangida ní kí wọ́n pa gbogbo wọn ní o. Ṣé ẹ support Babangida? Ṣé ẹ sọ ẹ̀yin tẹ́ wà lórí TikTok mo ń gbé yín wọlé ó ń jábọ́lẹ̀ ní bá wa power tap yẹn mi lè máa pariwo. Mo ń gbé yín wọlé ó ń jábọ́lẹ̀ padà ni. Godfather. Ẹ kálẹ́ ìyá mi o. Ẹ ṣeun. Ṣé a lè dá sétò tó wà lẹ́yìn máa? Ẹ ti bá wa dá sí pápá sà. Godfather 001 ní 2 months ago tí gbogbo èèyàn ń pariwo èmi mo wọlé. Mo sọ fún yín pé Donald Trump máa wá sí Nàìjíríà ní a month and a half ago. Donald Trump ti dé àwa ọmọ Yorùbá ẹ jẹ́ ká kíra wa kó oríire o. Yorùbá nation ti dúró. Yorùbá nation ni Ọlọ́run fi fún àwa lé ọmọ aládé. Yorùbá nation remains the new Jerusalem, take it or leave it. Ṣé rí ẹ̀ tí rí nǹkan kan Nàìjíríà o. Gbogbo àwọn pásítọ̀ yín, gbogbo àwọn olórí yín ló máa kó o. Godfather 001 ọ̀rọ̀ tí mo sọ ní 3 months ago ló ń jáde. Ìyá mi tẹ́ bá mọ̀ mí ẹ lè sọ pé mọ̀ mí ẹni tó ń bá wọn wòlíì tó ń takù wọn àwọn oníṣẹ̀ṣe ní 2 months ago èmi mo wọlé sí láìfò yín ṣe rí ojú everybody máa bó Nàìjíríà. Sunday Adéyẹmọ Òòṣà Ìgbòho lọ farabalẹ̀ lọ farabalẹ̀ ẹ̀yin bàbá mi gbogbo ìjà tẹ́ ti jà mo ti sọ pé ẹ̀jẹ̀ kan ò ní bọ́ sílẹ̀ nítorí gbogbo ẹ̀rọ bí pé a máa jà ká tó lè gba Yorùbá nation ni mo dẹ̀ sọ fáwọn wòlíì yan olórí burúkú àwọn tẹ́yìn gbójúlé tẹ́ pé ń bàbá yín a bá wọn sọ̀rọ̀ àdìsọ pé ọ̀ọ́ni tẹ́jẹ̀ sílẹ̀ ṣé wàá rí ẹ̀rí bí wàhálà ṣe wà ní gbogbo Nàìjíríà ẹ̀rí pa àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ mà láṣẹ TikTok làwọn ọmọ mi ń jayé lọ́wọ́ àwa lọmọ Jerusalem kò sí nǹkan kan tó lè ṣẹlẹ̀ ọ ní gbogbo wọn tí ń bọ̀ ní South ìyá mi èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìyá mi ẹ jẹ́ sọ kọ́kọ́ fún yín èmi tí mò ń bá yín sọ̀rọ̀ lóyìnbó mo wà gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mò ń wò live ṣẹ́rí bó ṣe ń migrate wá là ń wò lórí satellite wo ojú everybody àbó wọ́n á pa ṣéke sáwọn Haúsá lára ọ̀ níṣẹ́ wẹ́ mọ́ àlàáfíà ni o for security reason ó dàárọ̀ ìyá mi. Ó dà ẹ ṣeun. ẹ tún wá mọ strategist tọdún wọn fún wọn sìn ipe tó bá ti ń wá kọ́ máa wá sínú ìgboro ṣe ti understand so that tó bá fẹ́ bọ́ǹbù wọn wọ́n lè gbogbo àpò afọ́jú wọ́n lè bọ́ǹbù àwọn aládùúgbò wọn. Iṣẹ́ tí mo wá sọ pé àwọn gọ́vnà wa ibi tí ẹ káwọn ti wá dìde káwọn wá yan security ti wá sílẹ̀ torí tó bá ti mix mọ́ wa tẹ́lẹ̀ṣẹ̀ bá ń jẹyà olódodo máa forí kó mbẹ́ o. Ẹ jẹ́ ká gbé kọ́ lórí fóònù ẹ bá wa gbó sókè lórí fóònù. Hello, mọ́mí wa Yorùbá wuyì. Ẹ kú dédé àsìkò yìí akínyìn o. Ẹ bá wa tẹ tọ́pọ̀ lórí YouTube àkúdá báyìí. Mọ́mí wa. Hello. Hello, à ń gbọ́ yín sà. Ẹ kú ètò ààrẹ tó ń dúpẹ́ lọ́wọ́ Trump àdúpẹ́ gan-an. Bàbá yẹn ṣe wọ́n try fún wa òṣù ààrẹ tó nídìí wọn díẹ̀ sí because
ó yẹ kó bá wa dé àwọn ibì kọ̀ọ̀kan bí àwọn olè tó ń kó ajẹ náà wọ́n bá wa mú wọn kúrò lójú ọ̀nà àwọn politician àtàwọn tó já sórọ́ọ̀kì gan tó bá lè lọ rẹ̀ kan tó. nípa tí òótọ́ ọ̀rọ̀ ni olè níwọ̀n àwọn àtàwọn boko haram jọ ń ṣiṣẹ́ papọ̀ ni wọ́n bá wa mú gbogbo wọn kúrò lójú ọ̀nà àwọn náà bá lù jẹ ẹni máa wo Donald Trump ń sọ ọmọ Nàìjíríà olówó àgbà wálẹ̀ ẹ̀ tá a dìbò fún gangan àti president wọn lè ṣe wọn kan àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká máa jó ká máa yọ̀ Ọlọ́run tí bàbá ṣe é pé tó. ẹ̀yin tún ní kọ́lá sásọ rọ̀ọ̀kì pàápàá bàbá yẹn burú díẹ̀. wọ́n lọ bẹ̀ kán fínísì wọn ìka níwọ̀n ẹ mọ́ èèyàn tó ti kú dànù táwọn náà kú dànù táwọn náà rí rí. ẹ burú díẹ̀ o. àwọn yẹn ò láàánú ni wọn láàánú rárá kán lọ pa wọn dànù. kódà kò sí wàhálà bàbá Trump náà ẹ bá wa share fídíò yìí bàbá Trump náà ń gbọ́ báyìí. ẹ ṣeun gan. wọ́n ṣe gan máa ṣe 100 times. Yorùbá wo yìí. bàbá Moses ẹ bá wa gbọ́ sókè sà. yà ẹ kú iṣẹ́ takuntakun o. àjọ ń ṣe ni sà. adúpẹ́ bíi tọ́lọ́ ń gbé wa sí i o níyìn lọ́lọ́run ràn wá lọ́wọ́ dé o adúpẹ́ ó yẹ ká máa jó lójoojúmọ́ ń sẹ́ ni ìrọ̀rùn ti dé o sílẹ̀ Yorùbá ìrọ̀rùn ti dé wọ́n lọ rù wọ́n jáde nínú gbóúnjẹta àbíjẹrin kan ní Abẹ́òkúta over 100 inú wọn kó wá sígboro bẹ́ẹ̀ ni wọ́n láàní wọn up then èyí tó ṣẹlẹ̀ níjẹta lọ́sẹ̀ tó lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìbàdàn wọ́n mú àwọn mẹ́rin kan ní sáàdì gate nígbà tí wọ́n mú àwọn yẹn lábẹ́lẹ̀ wọ́n ń pariwo ẹ má kó wọn lọ ọ̀dọ̀ ọlọ́pàá o abẹ́ ẹ̀gbọ́n mi à ń gbọ́ yín sà. ẹ má kó wọn lọ ọ̀dọ̀ ọlọ́pàá o nígbà tí ò sófin wípé tẹ́ ẹ bá kó wọn lọ ọ̀dọ̀ ọlọ́pàá ẹ̀yin láwọ̀ á padà bọ̀ wá sórí o so ó ti doníworo di woro gan ni o so mo rò pé àwọn yẹn wọ́n ti lọ síbi wọ́n ti wá so tẹ́ bá sọ pé then Christopher Musa bẹ́ẹ̀ ni ó ní kán má wàá ṣèpàdé pẹ̀lú àwọn nígbà tó ga wọn sọ pé pípa tẹ pa wá ti tó ẹ jẹ́ ká wá rédíò ó ní no dialogue. yes he said no dialogue. ó ní kò sí dialogue pé anywhere àtẹ́bà ti rí wọn kán mú wọn balẹ̀ ni. àwọn ni. so wọ́n sọ pé ṣé Tinubu mọ̀ sí gbogbo yẹn àti wípé ṣó mọ̀ pé bọ̀dá Donald Trump ń bọ̀ wọ́n ní Tinubu wípé ó mọ̀ pé bọ̀dá Trump ń bọ̀ so mo rò pé Àbújá tó wà láàrin ẹ̀hànnà tó wà yẹn ó ní òfin rí ọwọ́ mú tó bá ṣèmi ni àwọn tó ń gba Tinubu mọ̀ràn ó ìwà lẹ́kọ̀ọ́ ń sẹ́ o màá ní kó mọ̀ padà Àbújá mú kó stay pa sílé kan fi clear gbogbo ìranù wọn yẹn torí tí Tinubu ń sọ tẹ́lẹ̀ ní pé tó ń bá gbé list wọn síta wọ́n á pa òun tó bá dẹ̀ jẹ́ pé wọ́n á pa stay sékòó náà wọ́n nípa lẹ́kọ̀ọ́. àbí àṣà ní pọmẹni oníbùkún káfíńkáde fẹ́ kó pa jẹ Tinubu àdìpá ẹ jẹ. bẹ́ẹ̀ ni kó stay sékòó kan fi clear gbogbo rubbish yẹn mọ́ tábùjọ bá ṣe é lọ mọ́ kó mọ rúù látẹ̀kọ́ náà títí tí ó fi parí títí tí ó fi parí kinní ẹ̀ torí mo ṣe ń wò ó tẹ́ bá ti mú èmi ní Gúnmi balẹ̀ sọ́tà òṣòkò tí wọ́n mú balẹ̀ former governor Kaduna tí wọ́n mú balẹ̀ àti deputy àti Rufai peace ti wọlé. àti Shettima náà. náà mi sọ pé vice president abókọ ni vice. hello dadi ẹ má jẹ́ ká tanra wa jẹ Nigerian government ọmọgbà tó wọlé o you people dey play ọmọ kankan ìjọba Nàìjíríà sọ wípé ìjọba Nàìjíríà lọ́wọ́ sí. it is a lie irọ́ ni. ọmọgbà tó wọlé. ọmọgbà tó wọlé ẹ má bá mi argue I know what I'm talking about it is a lie. ṣé ẹ̀yin wà ní gọ́ọ̀mẹ̀ntì abẹ́wà Nàìjíríà. olórí burúkú ni Tinubu fún rẹ̀ ó lè ní gbogbo wọn ṣẹ́rí ojú everybody máa bó Nàìjíríà. It is a lie. They know nothing. Kẹ́rí ìgbà tó ṣẹlẹ̀ ní pé òfin kan wà torí pé wọ́n ti ṣe kí ni allegation tó fi kan Tinubu pé ìjọba Tinubu ló ń finance àwọn people yẹn. Ṣẹ́rí bó ṣe wọlé yẹn tó fi ṣiṣẹ́ yẹn the next thing tí Tinubu máa sọ
politics ni yes àwọn wà aware ló máa sọ torí wọn gbọ́dọ̀ sọ pé àwọn ò wà aware tọ́ba láwọn ò wà aware ogun yẹn wàhálà yẹn máa di dìó nàìjíríà wọ́n fẹ́ fèsì pé nàìjíríà gangan ló ń finance gbogbo terrorist náà kí lè fẹ́ kí tinubu sọ bó ṣe máa sọ pé àwọn làwọn fún wọn àwọn làwọn sowọ́pọ̀ pẹ̀lú wọn ni wọn ò sowọ́pọ̀ pẹ̀lú wọn ò mọ̀gbà tó wọlé tòótọ́ ibi tí mo sọ fún yín pé mo subscribe fún yẹn àwọn yẹn pẹ̀lú àwọn àjàsíra ṣẹ̀gẹ̀ CNN ló àjàsíra gangan sọ pé nàìjíríà mọ̀ pẹ̀lú wọn ò tẹ́lẹ̀ o CNN ti nàìjíríà tó ló máa ń gbé kíní CNN nàìjíríà bí kí ló ń pè yẹn bí BBC nàìjíríà ni àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé nàìjíríà mọ̀ pẹ̀lú nàìjíríà àti wọn lọ́jọ́ pawọ́pọ̀ àjàsíra sọ pé nàìjíríà lọ́jọ́ pawọ́pọ̀ àjàsíra sọ pé amẹ́ríkà sneak wọlé unexpectedly wọ́n dẹ̀ attack wọn ní sokoto. ẹjọ́ láàárọ̀ ìgbà tó gbé news kí ni news tó gbé ọ ní kò sẹ́ni tó kú. ṣẹ́rí àwọn tó kú àwọn ẹgbẹ́ news pé kò sẹ́ni tó kú àwọn fúlàní ni wọ́n ń bọ̀ tapẹ́ nìkan kò kú. bẹ́ẹ̀ni àwọn ènìyàn pé propaganda ni. mọ́mì ẹ̀yin bàmí tó wà lé àwọn tó pa ní Sokoto ó lé ní 2000 ó lè sọ jáde àwọn olórí burúkú. òótọ́ nìyà ọlọ́run ṣe mítìn lọ́wọ́ nìyà. dádì wa Moses ṣé ó possible pé kí wọ́n wọ Nàìjíríà kí àwọn Tinubu dẹ̀ máa lọ́wọ́ sí i. mi ò rò pé possible. ìyá mi ẹ dúró. in any international relation lè lọ léyìn. dádì ẹ dúró. Yes sir, that was a COVID operation. Wọn ò lè sọ fún ìjọba Nàìjíríà páwọn ń bọ̀ kó wà sọ̀tẹ́sì. kó tó tweet ó ti rán surveillance wá sórí express Nàìjíríà ní anything ní Nàìjíríà. Submarine ti wà lórí omi wa for the past 1 month tó kọ́kọ́ ṣe surveillance submarine tó lò wá yẹn ló dá padà sí tó ti lọ launch attack. Accra ló ti lọ launch yẹn náà. Accra kò tún ṣe Accra ló ti ń do air base Accra ló ti ń fly jáde ibi tó ti launch attack ship tó lò. Ètí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ bọ́dà Trump. Màá wọ́n ṣe orúkọ ìlú yẹn ìlú kan ló ti launch attack lórí omi. When I talk with facts. Mo bá wọn jẹ, mo bá wọn mu. Ẹni sùúrù. Bọ́dà Trump announce pé ó máa land ní Nàìjíríà ní December 25. Ó sọ. Mọ́mí Jerry ti 25 yẹn tó lò orí ship láti launch attack. Ìlú wo ni ẹ̀yin tẹ̀ wá ló jẹ́ kẹ́ mọ̀ lú yẹn ló wà káàkiri. Ṣé mo lè sọ̀rọ̀? Ẹ máa gbọ́. Ṣẹ́rí Nigerian government kò mọ̀ ń pa ẹ̀. Wọ́n kò fẹ́ gba glory yẹn ni. Wọ́n fi play politics ní sẹ́ẹ̀. COVID operation lọ ṣe Americans wọn gọ̀. Tó bá sọ fún Nigerian government ọjọ́ báyìí làwọn ń bọ̀. Ẹ máa gbọ́. Tó bá sọ pé ọjọ́ báyìí làwọn ń bọ̀. Ṣé ń gbọ́n sìn? Wọ́n máa mú information yẹn lẹ̀ ni. Wọ́n pípín yẹn dẹ̀ máa sá lọ ni. Ẹ get mi sìn. So ẹ jẹ́ kí n dákẹ́ báyẹn ṣeun. Ẹ bá gbóhùn sókè lórí fóònù. Ẹ káalẹ́ wọn. Ẹ kú dédé àsìkò yìí sà. Àwọn yẹn. Soso ó ti padà di woro sí woro báyìí. Wọ́n ń bá lọ díẹ̀ ní o. Ẹ wo inú mi dùn o inú mi dẹ̀ wò. Bí ìwà gẹ̀ sínú mi kò lè kọ́ sẹ́ o. Kó máa lọ bẹ́ẹ̀ ni o. Kó máa lọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ń bọ̀ ní Kwara o. Wọ́n ní Kwara ló kàn. Ṣé rí nǹkan tó mẹ́kún tó bá ṣe ní ìsìn? Àwọn 2 sí 3 pé nìkan bá mú. Táwọn yòókù àwọn ìfàtẹ̀ sọ yẹn wọ́n gbé ńlẹ̀ ní wọ́n bá ti mú sátánà sátánìum òun gẹ́ kì í sọ̀rọ̀ ó burú tí ámì rìtáyà ní Gúnmi nǹkan àti Gúnmi tí wọ́n sọ nìyẹn àwọn méjì yẹn ni pọ́lẹ̀tà ní nìyẹn lórí àwọn abésùmọ̀mí sọ́rí wa yòókù irinṣẹ́ àwọn tó ń tì wọ́n nìyẹn Gúnmi ń jábọ̀. Tọ́tà náà wà lára wọn o. Ṣé ẹ gbádùn mi kẹ̀? Tọ́tà náà wà lára wọn. Sètánì gangan ló ń rúgbó bẹ́ẹ̀ sí wọn yẹn. So nígbà Babangida tẹ ló sọ̀rọ̀ pé kán mọ̀ fún wọn lẹ̀ ẹ worúkọ Babangida ṣe Fúlàní Haúsá ni. Haúsá lòun Haúsá ni Babangida. No kì í ṣe Haúsá Nupe ni Babangida. Haúsá ń jẹ́ Babangida. Nupe ni Babangida. Òun gẹ́gẹ́ sọ̀rọ̀ kan tẹ bá rántí nígbà kan ó ní òun ọwọ́ ń jí ni o wọ́n ń tì ní o òun fẹ́ gbé ìpínlẹ̀ fún Abíọ́lá. Ẹ̀rígẹ̀. Òun náà play game ní jàre game ló ń play odidi general òun ló Pabiola mọ́ wa lọ́wọ́ odidi general. Àwọn Fúlàní àwọn Sètánì
àwọn náà dúró tán gbogbo nàìjíríà ti jọ tó bá ti mú sètánì kó tán mú gún ikùn bẹ́ẹ̀ wàláì yòókù ìrọ̀rùn ní tó pọ̀ sọ out ni. ẹ̀yin náà gbọ́ nǹkan tí sọ̀tà nìyẹn sọ ó ní tó bá fi lè pa báńdíìtì ẹ̀yọ̀ kan onígbà tí tó bá pa báńdíìtì ẹ̀yọ̀ kan onígbà tó bá pa ànábì ní pànábì máa bínú bí tànábì wà. ànábì gbàgbọ́ ànábì àti báńdíìtì. àwọn onítọ́ bá pa báńdíìtì ẹ̀yọ̀ kan ó lànà bí màmá bínú bí tó yẹ pé bí ìgbà tó bá pa ànábì ni pé so ọ̀gbọ́dọ̀ sọ kọ́kọ́ pa wọn ṣẹ́yìn náà ń gbọ́rọ̀. ta ló sọ yẹn. Sultan of Sokoto ni. àló yẹ kán mú ńlẹ̀ ó yẹ kán kọ́ mú yẹn kúrò ńlẹ̀. ẹ bá gbósùn tó lórí so sẹ́ẹ̀rì tẹ́ bá ti mú Sultan lẹ̀. lórí TikTok ẹ fún wa ṣẹ́jú kan ẹ bá gbósùn tó lórí. tẹ́ mú Gumi lẹ̀ tẹ́ dẹ̀ mú former governor Kaduna. à ń gbọ́ ìṣẹ̀ bàbá mi. ìpín nàìjíríà gọọmenti ọmọ yẹn gbàgbé kò sí nǹkan tó jọ ń bẹ̀ wọ́n jọ mọ sí nǹkan tó ṣe rẹ̀ ni. tẹ́nìkan bá jáde tẹ́nìkan bá tó pé mọ́ ní ṣe pé kò sẹ́ni bọ́ọ̀dù tó mọ̀ bọ́ ṣe plan kìíní yẹn. wọ́n plan ẹ̀ sí kílẹ̀ kò sẹ́ni kankan tó mọ̀ ẹni bọ̀ tó bá sọ pé báyìí náà ṣe irọ́ ni. nàìjíríà gọọmenti mọ̀ sí but give people ní nàìjíríà ló mọ̀ sí nǹkan tó ṣe kò ń ṣe pé everybody mọ̀. wọ́n ti ṣe ẹ̀ silently like bọ́ ṣe pa Bin Laden náà fi ṣe. because ibi tí wọ́n lọ ẹ̀ ibẹ̀ ni headquarter àwọn pípù yẹn tẹ́tí máa ń ṣí ẹ̀ gbogbo nǹkan ogun tó máa ń lò. so wọ́n dẹ̀ ti target pé táwọn bá kọ́ clear ẹ̀bẹ̀ yẹn gbogbo iṣẹ́ táwọn máa ń ṣe ní nàìjíríà rubbish ni. wọ́n kọ́kọ́ wú gbòǹgbò is that what you are telling us. report pé èyí tó kù bẹ́ẹ̀ ni irọ́ ni because ibẹ̀ inú agídú ni anybody tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. bàbá mi báwo lọ ṣe mọ̀ báwo lamẹ́ríkà ṣe mọ̀ bẹ̀. wọ́n ti mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀. no báwo lamẹ́ríkà ṣe mọ̀ bẹ̀ sá. Amẹ́ríkà ṣebí gọ́ọ̀mẹ̀ntì ni no bàbá tó ń sọ̀rọ̀ yẹn ni mo fẹ́ bèrè kọ́ dáhùn question báwo lamẹ́ríkà ṣe mọ̀ bẹ̀ sá. bàbá wa wọ́n ní bàbá wa lórí fóònù ẹni. ibi tó wà dárípù yẹn wà wọ́n shoot it straight fún wọn. téèyàn kan bá jáde tó bá dé máa ṣe ní irọ́ ni wọ́n ṣe secret kò sẹ́nibọ̀dì tó mọ̀ nǹkan tó ń gbọ́ wọn. bàbá mi báwo lọ ṣe mọ ibi tó wà ṣe rí kí Donald Trump tó sọ̀rọ̀ wọ́n ti ṣú satellite sí nàìjíríà wọ́n ti monitor the whole geographical area of Nigeria. ẹ̀yin pípù yìí ẹ̀ fún Amẹ́ríkà ṣeré ẹ̀ mọ̀ nǹkan kan ṣeré tó bá fẹ́ pa Tinubu lọ́la president yìí kí Tinubu wà meeting káwọn 1 million wà ń bẹ̀ kó fẹ́ pa Tinubu nìkan wá execute Tinubu drone làwọn pípù yìí lò ó game ẹ̀ mọ̀ nǹkan tó ń pè ní game Nintendo game ló ń play o tẹ̀rí nǹkan tó máa sáàdì pẹ̀ ní pé wọ́n á ba nàìjíríà jẹ́ débi tí ó ní lámì that is the sad part. ọlọ́run ní jẹ́. godfather ṣé ẹ̀yin against nǹkan tí amẹ́ríkà ṣe ni ẹ jẹ́ ká mọ stand. godfather amẹ́ríkà ní CIA gbogbo nàìjíríà. àwa la fún wọn láyè láti wá. fine. godfather tó ń sọ ní sí pé amẹ́ríkà ò mọ̀ sí àpẹ́ nàìjíríà ò mọ̀ sí. wọ́n ṣiṣẹ́ nàìjíríà mọ̀ Gumi tá a sọ ọmọ Gumi máa wà ní military ṣé ẹ ń play ní ẹ̀yà alábí ọmọ Gumi ó wà ní military. tó bá wà lọ́sọ̀rọ̀ sọ fún military. information tó wà ní military ló mọ̀ ni. there is one thing I want you to understand America gangan ní CIA America gangan ní CIA Nigeria let me just tell you this. Nigeria is one of the CIA ẹ dúró sá ṣé ẹ̀yin ṣiṣẹ́ pẹ̀lú military ẹ ṣiṣẹ́ pẹ̀lú military force ní Amẹ́ríkà bí ìlú òyìnbó rí ẹ ṣiṣẹ́ mẹ́rin ẹni tó bá ṣiṣẹ́ pẹ̀lú wọn lè mọ bọ́ ṣe ń operate ẹ wo bọ́ ṣe Osama bin Laden ṣe mọ̀ pé Osama bin Laden àwọn àti Palestine Osama bin Laden ọjọ́ sáì ìgbà tó máa strike kò sẹ́ni tó mọ̀. Ṣẹ́rí mo jẹ́ máa sọ pé Amẹ́ríkà ṣiṣẹ́ military tí Osama bin Laden top secret no be operate ní Washington níjọ́ tó fẹ́ lọ sí operation yẹn wọ́n sùn lóru gbogbo wọn yẹn péjọ jẹ́ monitor movement kò sẹ́ni kankan tó sùn ilé Osama gan ni wọ́n land sí náà helicopter tí wọ́n lò méjì òkè ń pariwo ni wọ́n dẹ̀ land ságbàlẹ̀. dáàdi sẹ́mọ̀kọ́ helicopter bẹ́ta ló lọ helicopter bẹ́ta ló lọ èyí tó kọ́kọ́ lọ signal kàṣẹ ìgbà táwọn American soldier tó fly sí compound Osama wọ́n blow ẹ̀ dànù.
ọkọ̀ọ̀kọ̀ blow fọ́fọ́ yẹn dànù ṣé ìgbà tó wọlé tọpọ̀ Osama tán second drone tó gbé lọ tó jẹ́ B225 all blow second one yẹn dànù the third one wọ́n ṣe wọlé báyìí tọ́pọ̀ Osama ọgbẹ́ Osama orí omi lọ́gbẹ́ Osama lọ life làwọn wo lóyìnbó iṣẹ́ tí mò ń ṣe ni ọlọ́run ò ní mú wa. ẹ má sọ pé ṣé tẹ̀ ń ṣe ni ṣáàwò wa nílà káyìí ni. ṣẹ́rí ọ̀tọ̀ ní intelligence ṣẹ́rí bàbá mi ọ̀tọ̀ ní intelligence ọ̀tọ̀ ní intelligence. wọ́n televise yẹ o. bẹ́ẹ̀ni ilé ìgbà tó ṣe tọ́jú o wọ́n tún ẹ̀díktẹ̀ lẹ́tà o. bẹ́ẹ̀ni wọ́n fi ṣe kíni plane Amẹ́ríkà yẹ tó sí Osama bí operation yẹn ṣe ń lọ. wọ́n bọ́ọ̀bù ẹ̀ ó crash ìgbà tó láǹdì ló crash. bí operation yẹn ṣe ń lọ ní Washington ẹ̀jẹ̀ wá pẹ̀lú ẹ̀ṣẹ̀ mọ̀ pé gbogbo àtọ́pọ̀ sábàbí ládì gbogbo wọ́n watch ẹ̀ live ní Washington gbogbo àwọn tó lọ ṣe mission yẹn gbogbo àwọn ti kú ṣé ẹ̀ ń play ni organized crime nílé ayé take it or leave it mo ní sọ jù yẹn lọ mò ń lọ ó dàbọ̀ organized crime people deceive people. a sọ pé irọ́ ò ní máa wá gbogbo ẹ̀ náà kọ́ ni wọ́n mọ̀ sọ fún wa. Godfather ọ̀rọ̀ yín gan kò fẹ́ yé mi. ẹ kò lè yé yín mọ́mì kò lè yé yín. ẹni sọ jẹ́ pé ẹ gbà yín ẹ̀yin tẹ́ ń wà sọ̀rọ̀ Godfather mi ẹ kò lè yé yín. ọ̀rọ̀ tẹ́ ń sọ nísìn. wọ́n yé mi ọ̀rọ̀ wọ́n yé mi say he's a very intelligent gentleman ẹgẹ́ mi sè tọ́jà ṣe ń sọ̀rọ̀ ó jẹ́ kó ti yé yín gbẹ pé authority lẹ́ni tó sọ̀rọ̀. mò ń lọ ó dàbọ̀ o àlàáfíà ni o ẹ má kó bá mi. mo lè bẹ̀rẹ̀ question lọ́wọ́ yín kẹ́ tó lọ. ok kí ni question náà mà. question mi sà ni wípé nísìn bẹ́ẹ̀ sọ pé bóyá Nàìjíríà ò mọ̀ sí tí wọ́n fi wọlé. wọ́n mọ̀. ṣé ó lè possible as big as Nigeria is. kí wọ́n kọ́ dẹ̀ wọlé láyé pé bóyá Tinubu mọ̀ sí tó lè possible ṣé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ it's just a question I'm naive. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi nílé a ní olórí kan a dẹ̀ ní parliament of whatever tó pé 100 ọ wá sọ fún èèyàn kan tí ó jẹ́ olórí ṣé gbogbo ìlú ló mọ̀ sí yẹn ó ti máa ní deal tó ti sign pẹ̀lú Tinubu ò náà ṣe anything ṣẹ́rí nǹkan tó ṣe ní pé Tinubu nothing will happen to you this is what we are doing sign it àlàáfíà ni ó dàpọ̀ mọ́ mi ó dàpọ̀ sign deal yẹn so kàbẹ question Godfather bí wọ́n bá yóò yé mi nìyẹn ẹni Nigeria government ò mọ̀ sí ẹ tún sọ wípé ó máa ní nǹkan tó máa sáìn pẹ̀lú Tinubu. ṣé Tinubu ni gọ́ọ̀mẹ̀ntì ni ṣé Tinubu nìkan la single-handedly vote fún. a ní parliament of house now ó jẹ́ kó deliberate wọ́n ti sọ fún Tinubu Tinubu ti mọ̀ wọ́n ti jọ sign Tinubu ò gbọ́dọ̀ sí house kó tó ṣe ní tìǹbù jẹ́ kí Tinubu gbọ́dọ̀ sí house kó deliberate lé lórí kó dẹ̀ sign. ṣé ẹ mọ̀ pé nítorí mo fẹ́ kí gbogbo wọn rántí rè this is not the first time America fẹ́ wá Nàìjíríà nígbà ayé Jonathan ẹni sùúrù nígbà ayé Jonathan ṣe get mi tí wọ́n gbé àwọn ọmọ bíi 100 and something àwọn Chibok now wọ́n fẹ́ wá rescue àwọn ọmọ yẹn so but all of a sudden mo rò pé wọ́n ha mọ́ Jonathan bí Jonathan ṣe tọ̀nà ẹ̀dá nìyẹn. You are very right. wọ́n bá rescue gbogbo àwọn ọmọ yẹn tí kẹ̀kẹ́ ò ní dé nígbà yẹn tínú wa ń dùn but ìgbà táwọn alágbára tó ti halẹ̀ mọ́ bí Jonathan ṣe jọwọ́ lẹ́nìyẹn mo rò pé from there Tinubu gan ti learn lesson ṣe pé Tinubu alágbárí ni Tinubu wípé Tinubu mọ̀ pé wọ́n á wá sí Nàìjíríà ok why tèmi mọ̀ pé wọ́n máa wá sí Nàìjíríà lọ́dún 25 Minnesota dẹ̀ lèmi ń gbé. ok ẹ̀yin mọ̀ sá. mo mọ̀. ẹ bá gbọ́n sókè lórí fóònù ẹ kàn máa gbọ́n sókè lórí fóònù. so Donald Trump kan sọ ó lóun àláǹdì 25 mo bá ọ̀rẹ́ mi sọ bíi 3 days before then ọ̀rẹ́ mi sọ pé irọ́ ni brain ló ta mo ní. dájú ẹ ṣeun sá ẹ jẹ́ ká tún gbọ́rọ̀ lórí fóònù ẹ bá wa gbọ́n sókè lórí fóònù ṣẹlẹ̀ tẹ́ wà lórí TikTok mi ní kẹ́ má sọ̀rọ̀ ẹ bá ti sọ̀rọ̀ tẹ́ bá ti fẹ́ ẹ má yẹ kí máa mute ní fún ara mi
ẹ bá ti sọ̀rọ̀ ẹ má bá wa mute padà ẹ bá ti sọ̀rọ̀ ẹ má bá wa mute anybody lè on mute lórí TikTok yẹn ẹ sọ̀rọ̀ kẹ̀dẹ̀ bá wa mute ẹ bá wa gbó sókè lórí fóònù. ẹ ká lẹ́ Yorùbá wuyì ṣé láfíà. èèyàn wà olórí ọ̀rọ̀ àbí ẹjọ́ tó lórí èèyàn wà lórí fóònù ẹ káàbọ̀ sà. ẹ ra màá ń ẹ kó atótónu látàárọ̀. atótónu ni o. Ọlọ́run òkú ní bó wọn ni. àṣẹ Èdùmàrè. àwa tá a wà nílùú Nàìjíríà la mọ nǹkan tó ń lọ. a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ bá wa power tap lórí TikTok náà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún bàbá Donald Trump tó wá ẹ̀pù wa. àti ẹ̀dùn fẹ́ pé kó yá sí kíákíá báyìí kan lè tẹ̀lé wa láti lè finish gbogbo àwọn pípò yìí torí wọ́n wọlé sílẹ̀ Yorùbá tó pọ̀ jù. ẹ mọ̀ pé wọ́n ṣe ráyọ̀tì lẹ́nu ní. bàbá mi ẹni sùúrù sà bàbá mi ẹni sùúrù lórí TikTok tó bá ti wọlé tí bàbá wa mute ẹ má bínú tí bá gbé yín wálẹ̀ padà ẹ má bínú torí Ọlọ́run bí ṣe operate òtútù mú mi bí ṣe operate TikTok tí mo operate kìíní tí bá ti wọlé tí bá ti bá wa mute má ti gbónítọ̀ wálẹ̀ ẹ má bínú torí Ọlọ́run ẹ bá gbọ́n sókè lórí fóònù ẹ má bínú sà. ẹ ṣeun mà bóyá òtútù yẹn lè sẹ́ndì díẹ̀ wá sí Nàìjíríà because ooru mú àwa bí òtútù mú ìrọ̀ o. ẹ bá wa ṣe pápá pàṣà. ẹ bá a ṣe dálé ayé nìyẹn ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ ká gba ọ̀rọ̀ bí ẹ ń gbàgbọ́ ọtí wọ́n pa Amẹ́ríkà pa Osama bin Laden. Osama bin Laden kò pa Osama bin Laden tí wàá ní kẹ́ẹ̀jẹ́ amúrán. èyí tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ní kẹ́ẹ̀jẹ́ amúrán ẹ dẹ̀ má jẹ́ ká tú nǹkan tí ò yẹ ká tú ká máa bára wa ágíù lórí nǹkan tí ò lọ. tẹ́ ẹ bá jẹ́ intelligent ẹ dúró lórí ọwọ́ intelligent yẹn àwọn tí ò jẹ́ intelligent kan dúró lórí ọwọ́ wọn everybody wá ń kọ́gbọ́n nínú ọ̀dọ̀ yẹn ni láti lè mọ ọ̀rọ̀ tó máa sọ jáde. ṣe rí gbogbo nǹkan nílé ayé yìí sùúrù lèèyàn fi ń ṣe. Donald Trump tó ń ṣiṣẹ́ tó ń bá wa ṣiṣẹ́ wa lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run ti kọ́ pé yóò jà fún wa ni torí ẹ̀jẹ̀ mẹ̀kúnnù tó ń ta sílẹ̀ ó ti pọ̀ jù. ó pọ̀ jù. tó dẹ̀ tó ń kọ̀ntínú tó ń lọ ní ẹ̀ní èsì ní Zamfara àbíbo ni wọ́n jọ láìsí náà wọlé táwọn èèyàn sọ kíjokíjo àná yes. so ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé nǹkan gidi ni Ọlọ́run ṣàánú wa àìmọye ẹ̀mí ló ti sọnù àwọn tí ó na àwọn ọmọ dọ láì ní bàbá ìyàwó dá láì lọ́kọ mọ́ gbogbo ẹ̀ ti dàrú mọ́ra wọn. so Tinubu mọ̀ wọ́n ṣàtìlẹ́yìn fún wa. ọ̀dà ẹ ṣe bàbá wa. àwa náà fẹ́ sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ èmi ni mo fẹ́ sọ̀rọ̀ ṣé mi lè sáré sọ̀rọ̀ mà. ẹni sùn ẹ bá olórí àbí olórí ọmọ ẹ bá wọn nílẹ̀ ni olórí ṣe wà ń bẹ̀. ẹ kalẹ̀. ẹ bá wa fún sókè láàrin ṣètò méjì ẹkú dédé àsìkò yìí sà. ẹ kò sí wàhálà ẹ ṣe ẹkú iṣẹ́ God bless you. ṣe rí nǹkan tó mẹ́kàn fẹ́ sọ fún ni pé kò possible kí ìjọba wa máa mọ̀ space ni èmi ní mo ní ọmọ Air Force mo tún ní ọ̀rẹ́ Air Force wà lórí fóònù pẹ̀lú mi tàjọ ń sọ̀rọ̀ ó sì bá wọn kan sọ̀rọ̀ lóru ìjẹta jẹrin so kò possible ọmọ mọ̀síkùnà fi ṣe ọpẹ́ ní ká dá fọ́lọ́run kọ́lọ́dọ̀ máa ràn wá lọ́wọ́ kọ́ bá a ṣe láṣeyọrí that is all. Amẹ́ríkà. nǹkan tí mi fẹ́ sọ ni pé the same thing ni everybody ń sọ. Variations kọ́ ló yàtọ̀. Now, ó ní nǹkan tó ń pè ní military intelligence. Anybody tó bá wà l'Amẹ́ríkà yìí, tó dẹ̀ ń follow politics America, tó dẹ̀ ń wo nǹkan tó ń ṣẹlẹ̀, ó yẹ kẹ́ ẹ mọ̀ because it was public. Kò ń ṣe nǹkan tó gbé pamọ́ pé Nàìjíríà send the delegates wá sí Amẹ́ríkà. Kọ́ wa bá Congress sọ̀rọ̀. Now anybody tó wà l'Amẹ́ríkà yìí tó dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tó dẹ̀ máa ń follow politics tó dẹ̀ máa ń wo C-SPAN ó máa rí wọ́n dẹ̀ máa mọ̀. So mi mọ̀ ìyàwó àtàwà l'Amẹ́ríkà bí but they can bear me witness. When Trump first did that first tweet tó sọ pé America is gonna come in gun blazing.
tí nàìjíríà ò bá wá nǹkan ṣe ó ní if tí ẹ bá wá nǹkan ṣe sí kí killing àwọn Christians kó stop they are gonna come into Nigeria gun blazing wọ́n máa level down it didn't means word ọ̀sẹ̀ yẹn ni wọ́n tètè gbé delegates jáde láti Nàìjíríà wá síbí Ribadu wà lára wọn. Ribadu wà lára wọn. God bless you. Àdẹ̀wò ní 6 pounds so this is not like nǹkan most people tó wá ń sọ̀rọ̀